ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá òun ni wípé ṣé nítòótọ́ ni àwọn tí ẹ̀ ń wò yìí tí wọ́n pera wọn ní ọba Yorùbá yìí mọ̀ wípé ẹ̀yin ọmọ Yorùbá ń jẹ ìyà bí? Ṣé òtítọ́ ni? Ṣé àwọn tí ẹ̀ ń rí yìí àwọn ọba yìí ikú bàbá yèyé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí ṣé ẹni yìí tí gbogbo yín bá wò dáadáa ṣé nítòótọ́ ṣé ẹ rí wípé àwọn yìí ṣé wọ́n lérò wípé nítòótọ́ ìyà ń jẹ ọmọ Yorùbá ṣá? Máa dáhùn question yẹn ní ọkàn ara rẹ.